Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé, a gbé yín ga ọlọ́run aláàánú àti olórí ọ̀fẹ́ wa. A ṣe yín lọ́ba eléjù tó màre fún àánú ńláńlá tí ẹ fi dá wa sí o, tí a tún rí ọjọ́bọ̀ tí ó gbẹ̀yìn nínú oṣù àṣepé. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín o. Olúwa, gbàdúrà àṣeyọrí ìtẹ̀síwájú ọ̀rọ̀ kí ó bọ̀ wá fún wa ní èní ní orúkọ Jésù, àti ọ̀rọ̀ tí a gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ, èní ọjọ́bọ̀ ọjọ́ 25 oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé jíjẹ́ àtẹ̀lé rere apá kìíní. Jíjẹ́ àtẹ̀lé rere apá kìíní. Àmú àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí 11 ẹsẹ̀ kìíní. Kọ́ríńtì kìíní orí 11 ẹsẹ̀ kìíní. Ẹ máa ṣe àfarawé mi, àní gẹ́gẹ́ bí èmi ṣe ń ṣe àfarawé Kristi. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé àwọn ọba kìíní orí 19 ẹsẹ̀ 19 títí dé ẹsẹ̀ 21, àti ìwé àwọn ọba kejì orí 3 ẹsẹ̀ 11. Ìwé àwọn ọba kìíní orí 19 ẹsẹ̀ 19 títí dé ẹsẹ̀ 21. Bẹ́ẹ̀ ni ó padà kúrò níbẹ̀, ó sì rí Èlíṣà ọmọ Sáfátì, ó ń fi àjàgà màálùú 12 tulẹ̀ níwájú rẹ̀, àti òun náà pẹ̀lú 12. Èlíjà sì kọjá tọ̀ ọ́ lọ, ó sì dá agbádá rẹ̀ bò, ó sì fi àwọn màálùú sílẹ̀, ó sì sáré tọ̀ Èlíjà lẹ́yìn. Ó wí pé, èmi bẹ̀ ọ́, jẹ́ kí èmi kí ó fi ẹnu kò bàbá àti ìyá mi ní ẹnu, nígbà náà ni èmi yóò tọ̀ ọ́ lẹ́yìn. Ó sì wí fún pé, lọ padà, nítorí kí ni mo fi ṣọ́. Ó sì padà lẹ́yìn rẹ̀, ó sì mú àjàgà màálùú kan, ó sì pa wọ́n, ó sì fi ohun èlò àwọn màálùú náà bọ́ ẹran wọn, ó sì fi fún àwọn ènìyàn, wọ́n sì jẹ. Òun sì dìde, ó sì tẹ̀lé Èlíjà lẹ́yìn, ó sì ń ṣe ìránṣẹ́ fún un. Ìwé àwọn ọba kejì orí 3 ẹsẹ̀ 11. Jèhóṣáfátì sì wí pé, kò wá sí wòlíì Olúwa kan níhìn-ín tí àwa ìbá ti ọ̀dọ̀ rẹ̀ béèrè lọ́wọ́ Olúwa. Ọ̀kan nínú àwọn ìránṣẹ́ ọba Ísírẹ́lì dáhùn wípé, Èlíṣà ọmọ Sáfátì tí ń tú omi sí ọwọ́ Èlíjà ń bẹ níhìn-ín. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ ìwà yìí. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Ọ̀pọ̀ ènìyàn wọ́n máa ń sọ̀rọ̀ nípa jíjẹ́ aṣíwájú, ṣùgbọ́n wọn kì í sábà sọ nípa jíjẹ́ àtẹ̀lé. Òótọ́ ibẹ̀ ni pé kò sí aṣíwájú tí yóò ṣe àṣeyọrí láìsí àtẹ̀lé rere. Láti inú àwọn àtẹ̀lé ni a ti mú aṣíwájú. Torí náà, ọmọ ẹ̀yìn tó dára túmọ̀ sí aṣíwájú tí ó yege. Ìtẹríba jẹ́ ohun kan lára àwọn àmúyẹ tó tóbi jù tí àtẹ̀lé gbọ́dọ̀ ní. Ó yàtọ̀ sí ìfọwọ́sowọ́pọ̀. Ó fọwọ́sowọ́pọ̀ nígbà tí o bá ṣe ohun tí aṣíwájú sọ, ṣùgbọ́n o ní ìtẹríba nígbà tí o bá gbọ́ràn, yálà o gba ohun tí ó sọ tàbí bẹ́ẹ̀ kọ́. Àìní ìtẹríba fi hàn wípé àtẹ̀lé ń ṣe ìfẹ́ inú rẹ̀ dípò ohun tí ẹgbẹ́ fẹ́. Èyí tí aṣíwájú ṣe aṣojú rẹ̀. Àwọn àtẹ̀lé mìíràn wọ́n máa ń jalè nítorí wọ́n ṣetán láti gbé ìfẹ́ inú ara wọn lékè ìfẹ́ inú ẹgbẹ́. Tí irú ìwà yìí kò bá dẹ́kun, tí irú àtẹ̀lé bẹ́ẹ̀ sì di aṣíwájú, yóò máa ṣe ìfẹ́ ara rẹ̀ nìkan. Gèhásì fi èyí hàn nínú ìwé ọba kejì orí 5 ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ 27. Èlíṣà kò gba ohunkóhun lọ́wọ́ Námánì láti wo ẹ̀tẹ̀ rẹ̀ sàn, ṣùgbọ́n Gèhásì lépa ìfẹ́ ara rẹ̀ nípa lòdì sí ti Olúwa. Èyí tí ọ̀gá rẹ̀ ń ṣe aṣojú, ó tẹ̀síwájú láti gba ẹbọ lọ́wọ́ Námánì. Lójú ẹsẹ̀ ni òun náà di adẹ́tẹ̀. Júdásì Ìskáríọ́tì bákan náà ni a kọ́ nípa rẹ̀ wípé ó ń jí láti inú owó ìṣúra iṣẹ́ ìránṣẹ́. Ìwé Jòhánù orí 12 ẹsẹ̀ 6. Èyí ni ìdí
tí kò fi sí lára àwọn àpọ́stélì tó gbé ìyìn rere káàkiri ayé lẹ́yìn tí Jésù ń lọ, irú ènìyàn bẹ́ẹ̀ kò lè di aṣíwájú rere nítorí ìfẹ́ ara rẹ̀ yóò ṣe kókó ju ìfẹ́ ẹlòmíràn lọ. Àwọn kan wọ́n wí pé mi ò jalè, mo kàn máa ń ṣe àìgbọ́ràn sí aṣíwájú mi nítorí èmi kò fẹ́ràn rẹ̀. Eléyìí ẹ̀wẹ̀ ó burú bí olè jíjà náà ni o. Nínú ìwé Mátíù orí ìkarùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìnléníogún títí dé ẹsẹ̀ ọgbọ̀n. Òṣìṣẹ́ tí a fún ní tálẹ́ǹtì kan kí ó fi ṣòwò, ó kọ̀ jálẹ̀, ó fi pamọ́ dípò kí ó fi ṣòwò bí a ṣe ti pa á láṣẹ fún un nítorí kò fẹ́ràn bí olúwa rẹ̀ ti ń ṣe àkóso. Olúwa rẹ̀ kò bínú nítorí pé kò fi ṣòwò, ṣùgbọ́n kò bá tilẹ̀ fi tálẹ́ǹtì náà pamọ́ sí ibi tí yóò ti mú èrè wá. Fífi pamọ́ sí ibi tí yóò ti mú èrè wá kò bá ti fi hàn pé bí ó tilẹ̀ jẹ́ pé kò fẹ́ràn olúwa rẹ̀, síbẹ̀ ó ní ìfẹ́ ilé iṣẹ́ wọn ní ọkàn rẹ̀. Èyí jẹ́ kí olúwa rẹ̀ pè é ní òṣìṣẹ́ tí kò lóòótọ́. Ìfẹ́ ara rẹ̀ nìkan ni ó ní o, èyí tí kìí ṣe ìwà rere fún àtẹ̀lé tàbí aṣíwájú. Olùfẹ́, tí o bá fẹ́ jẹ́ aṣíwájú rere, o gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ àtẹ̀lé rere nípasẹ̀ gbígbọ́ràn sí aṣíwájú rẹ àti fífi ìfẹ́ ẹgbẹ́ rẹ lékè tìrẹ. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ǹjẹ́ àtẹ̀lé rere ni mí bí? Ẹ̀já sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti jẹ́ àtẹ̀lé rere. Jẹ́ kí n gbọ́ràn sí aṣíwájú mi lẹ́nu, kí n má ṣe máa gbó wọn lẹ́nu, ṣùgbọ́n kí n jẹ́ àtẹ̀lé rere. Nígbà tí mo bá jẹ́ àtẹ̀lé rere ni màá lè di aṣíwájú rere. Olúwa ṣàánú fún mi. Jésù Olúwa wa. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi. Ẹ máa bá mi share, ẹ máa like, ẹ máa comment kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kó bùkún fún wa. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.